Ó ti wá sópin ìyẹn ìdíje eléyìí tí wọ́n gbé kalẹ̀ láti túbọ̀ wo bí àwọn ọmọ ṣe tó nínú eré sísá àti nípa bọ́ọ̀lù aláfọwọ́gbá onírúurú ẹ̀ àtẹlẹ́yìn tó jẹ́ ti àfẹsẹ̀gbá fáwọn ọkùnrin àti obìnrin láwọn ìjọba ìbílẹ̀ márùn-ún nípìnlẹ̀ Plateau kí wọ́n tó kọjá sí ìpele àṣekágbá. Àwọn tó pèrègèdè jùlọ ni wọ́n yàn nínú ti ìjọba ìbílẹ̀ kí wọ́n tó kọjá sí ti ìpínlẹ̀ Plateau lápapọ̀. Orí pápá ìṣeré ìgbábọ́ọ̀lù ti ìjọba tó wà nílùú Ìpòbẹ́ ló gba òbítíbitì èrò lópin ọ̀sẹ̀ ọjọ́ 17 oṣù kejìlá ọdún 2023. Ọ̀gá àgbà tó pàṣẹ fún eré ìdárayá nípìnlẹ̀ Plateau lápapọ̀ olóyè Jamal Isa ní kò fìgbà kan sọ̀sán tí ò sì sọ̀rọ̀ lórí àṣeyọrí iṣẹ́ rẹ̀ èyí tí ìjọba àpapọ̀ tó gbé sórí ẹ̀ láti máa ṣe lásìkò tó ń ṣíde fún àwọn onírúurú ètò ọ̀hún. Ọ̀gbẹ́ni Jamal Isa tó jẹ́ ọ̀gá àgbà tó ń darí ọ̀rọ̀ eré ìdárayá nípìnlẹ̀ yìí lápapọ̀ ó dùnnú lórí bí àwọn ọmọ náà ṣe péjú pésẹ̀. Bákan náà ló ṣíde fún ìpele kọ̀ọ̀kan nípa ti eré sísá ni ọ̀rọ̀ bọ́ọ̀lù aláfọwọ́jù ohun tó jẹ mọ́ bọ́ọ̀lù àfẹsẹ̀gbá àtàwọn nǹkan mìíràn tí wọ́n gbé ṣe nínú ètò náà. Láti òwúrọ̀ ni wọ́n ti kọ́kọ́ ṣe ti ẹ̀ka eré sísá lónírúurú àwọn ìpele eré sísá ọ̀hún ló wáyé kó tó kan ìpele èyí tó jẹ́ ti bọ́ọ̀lù aláfọwọ́jù àtàwọn nǹkan mìíràn lọ́wọ́ alẹ́. Àwọn eléré ìdárayá tí wọ́n wá ṣojú ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ wà ńbẹ̀, ìjọba ìbílẹ̀ ìlú Kétu, ìjọba ìbílẹ̀ ti ìlú Àjáwẹ̀rẹ̀, ìjọba ìbílẹ̀ ti ìlú Sàkété àti ìjọba ìbílẹ̀ ti ìlú Ìfàyìn. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ó ṣe dáadáa ni wọ́n ṣe àkọsílẹ̀ orúkọ wọn tí wọ́n fi ṣe ìpìlẹ̀ láti lọ fi kojú èyí tó jẹ́ ti àpapọ̀ orílẹ̀-èdè Benin láwọn ọjọ́ iwájú. Bí ìdíje ọ̀hún bó ṣe bẹ̀rẹ̀ láti òwúrọ̀ ọwọ́ rẹ̀ lẹ́ni ó tó lọ sí ìparí lẹ́ka ti eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ aṣojú nílé iṣẹ́ alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìfàyìn tàrí ń bẹ̀ bá wa sọ̀rọ̀ ẹgbẹ́ láyé tí wọ́n ṣe lẹ́nu ọ̀pá gbohùngbohùn OSOLO TV. Généralement pátápátá rẹ̀ mo dúpẹ́ fún directeur wa Jamal Isa a dúpẹ́ fún ọ̀gá ìlú à travers ministère des sports yóò gbé ètò yìí kalẹ̀ a fún lè mú àwọn ọmọdé wọn yìí ó yanjú a lè bá wa représenter Benin ní gbogbo bí yìí a bá máa lọ. Ọ̀kan nínú àwọn akọ́nimọ̀ọ́gbá àtẹni tó ṣíwájú lẹ́ka àwọn obìnrin àwọn náà pẹ̀lú kò ṣàìbá wa sọ̀rọ̀ ẹgbẹ́ gbọ́dọ̀ díẹ̀ láti ẹnu wọn. Máṣí àgbálẹ̀ ni mo rí pé wọ́n ga wa nínú máṣí náà mẹ́ ó dùn mí dé kan fún máṣí náà yọ̀ ga ẹ̀wà mẹ́ àgbọ̀dọ̀ ṣiṣẹ́ fún alẹ́ yẹn bọ̀ ká ga ẹ̀wọ̀n pàṣẹ àyíká liboji àbágbà máṣí náà títí kábà wà sí náà ìfọ̀ ẹni máa ń jára bọ̀ mẹ́ alẹ́ yẹn bọ̀ lágbà Ọlọ́run àgbọ̀dọ̀ ga ayé ìfọ̀. Inú mi dùn tó pé àga ilé ni lórí àdìjọ́ mi á ṣe ìfọ̀ á fún ga ẹ ìgbẹ́ lọ. Mo rò pé kán ṣe ìfọ̀ níjọ́ mi káwọn náà kò ṣe tíráì káàbù ga ẹ dùgbẹ́ lọ níjọ́ mi. Ọ̀gá àgbà pátá olóyè Jamal Isa èyí tí ó bá iléeṣẹ́ wa sọ̀rọ̀ wá fi ìdí ẹ̀ múlẹ̀ ìpè àwọn ọmọ ọdún 15 ní kìkìdá àwọn ọmọ tí ó ń bẹ̀rẹ̀ ìdíje ọ̀hún láti òwúrọ̀ títí wá di ìgbà tí ó wá sí òpin. Ẹgbẹ́ láyé tí ọ̀gá àgbà yìí tó ṣe olóyè Jamal Isa lẹ́nu ọ̀pá gbohùngbohùn iléeṣẹ́ wa. Àkọ́kọ́ jẹ́ pé rí àwọn village wọn yóò mú àwọn arrondissement àkọ́kọ́ ṣe jíde àrùn méjì wọn làwa yọ àwọn yóò gbégbá owókè àwọn yóò jẹ́ òṣàn iná gbogbo àwọn eré ìdárayá náà la fún former équipe communale náà sẹ́yìn làwa pàdé bí gbogbo commune márààwó Àjáwẹ̀rẹ̀ Sàkété Ìfàyìn Ìpòbẹ́ àti Kétu ni wọ́n fún agagbága àti wọ́n mọ iná gbogbo tí wọ́n ṣe pọ̀ tó àwọn yóò mọ àwọn eré wọn náà ṣe àwọn la máa ṣàjọ sẹ́yìn iná àwọn yóò mèrè náà ṣe àwọn ní máa jẹ́ bad fún wa yìí ìpínlẹ̀ Plateau lọ́ba ní àwọn gbọ́ ọmọ yóò mọ bọ́ọ̀lù gbá àfẹsẹ̀gbá ni àfọwọ́gbá ni yóò mọ rédíò tó ní gbójú tó kéńtánná ọmọ làgbo àwọn ọmọ kéékèèké ọlọ́dún 16 àti ọkùnrin àti obìnrin lọ kó jọ síbí wọ́n fi ṣe ìdíje náà fún wọn. Mo fi kí gbogbo àwọn òbí ọmọ yóò fún àwọn ọmọdé wọn náà sílẹ̀ ìyẹn fún wíkì náà ṣe dáadáa a tó wá dúpẹ́ fún àwọn olùdánilẹ́kọ̀ọ́ yẹn mójútó wọn yẹn ń kó wọn lọ yẹn ń kó wọn bọ̀ àwọn mẹ́rin pápá yóò ràn wọ́n àwọ̀ yìí gbogbo rẹ̀ fún jẹ́ ṣíṣe a sì wá dúpẹ́ ọ̀dọ̀ ìjọba òkè ọ̀hún ọ̀gá wa pírẹsidẹ́ntà náà yóò ní irú àwọn kíní wọn yẹn agbẹ́dọ̀ máa kọ́ ọmọdé wọn ti pilẹ̀ mo kó gbogbo yẹn ń ṣe ìṣẹ̀ lábátapá mọ́ ọdún mélòó kan síbi ìṣẹ̀ àwọn náà rán wọn ènìyàn yọ lè jẹ́ gbóǹkan ìlú wa àti gbogbo àgbáyé yàmọ̀ ní ọmọ bíbí Benin rẹ̀ ó sì mọ̀ ṣe ó sì dá ojú. ká súnmọ́ ìṣẹ̀lẹ̀ ló ti jábọ̀ ròyìn fún iléeṣẹ́ OSOLO TV. OSOLO TV. ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.